ọmọ tí ó fi èmi ààrẹ fún bàbá láti àgbà. Lónìí mo kọ́kọ́ rí ìbà fọ́lọ́run ọba. Ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run. Ọlọ́run adáwùrà bí dákun mọ́ padà lẹ́yìn tiwa ìjọ bí ewé dáre mú abala sí àgbà. Ìbàdàn tọ́ọ̀nà mú ọ̀nà ṣé wọ̀rọ̀ kọ̀wọ́jà ìbọ̀nà tí mo tọ̀ kí n tó délẹ̀. Ìbá gbogbo lábàlábà tí ń bẹ ní jókòó. Lónìí mo súnmọ́ bá níwọ̀n èlé kan, mo jìnnà sọ́ba níwọ̀n èfèjì. Ṣèbí kọ́ba má bà pa mí, àrọ́bà fi lọ bá pa. Èmi forí balẹ̀ fún ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn làgbà. Ìbà ẹ̀yin ìyá mi àgbà, apanimọ́wọ́ kò lókìkí òru, àjọ̀dẹ̀yàn mọ́mọ́ bì. Ọjọ́ máa ṣòwò, ọjọ́ máa jèrè, má jọ máa kiri ọjà délé ẹ̀pọ́n mi lé ẹyẹ mi sí ẹgbẹ́ mi kákí lókè jèrè nínú kiri ọjà nínú rẹ̀. Na àṣẹ màmá tí wọ́n dáwọ́ ẹ̀yìn ọmọ ìyá mi àjíbọ́lá ọmọ ọlọ́mọ àbẹ̀ní ọmọ lẹ́lẹ́. Yẹn lọ tẹ́lẹ̀ kárí ayé alápòwà gbúmọ̀gbúmọ̀ ọmọbìnrin òru lẹ́jú kọ̀ọ̀kan mọ́ ni. Àwọn ọmọ fìrí láàrin kú ẹlẹgbẹ̀rẹ̀ àkàmà. Bẹ́yẹn kan bá rí láìmọ̀ tí ojú olúwa rẹ̀ rárí nǹkan, mo kọ́lúwo lọ́kùn mo kápẹ́ náà lọ́sí. Èmi ti kíyà ẹ̀, mo kíyà ẹ̀, mo kíyà bí ẹ̀, mo kí táyé ṣe àfọ́jú kúnkún àbọ̀rẹ̀ ọ̀la. Mo káyìn ìwà rẹ̀ fàmẹ́fẹ́ fàtẹ́ ìjọ dámọ̀ lẹ́lẹ̀. Torọ́lúwo lè dá lẹ́sẹ̀ lẹ́yìn àpènà. Ẹbí ní kí n máa lọ àbọ̀ nígbàdọ̀ dàrẹ̀ mú kágbà mo ṣe tutù àgbà. Ó tọ́tọ́ ọpẹ́ níwájú Ọlọ́run ọba. Ààrẹ o! Ààrẹ o! Ààrẹ gbogbo yóò bá pátápátá. Gani Adams tèmi ààrẹ gbogbo yóò bá pátápátá. Pírẹsidẹ́ntì gbogbo Oòduà ní ti ilé toko kò sí bí méjì, àní méjì. Gani Adams ìlà rẹ̀ gbogbo wa. Ó tó ọpẹ́ fún Ọlọ́run ọba, àbí ó tọpẹ́? Olórí gbogbo OPU gbogbo àgbáyé. Ṣe bí wọ́n ìwọ̀n náà ni ọkọ̀ Mojísọ́lá mo rí bàbá mi láàrẹ gbogbo wa. Ààrẹ mo ló tó ọpẹ́ fún Ọlọ́run ọba. Ọmọ tá a bí ní ọmọ ìṣẹ́jú kan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó pé ọmọ wákàtí kan wẹ́rẹ́wẹ́rẹ́, ó di ọmọ ọjọ́ kan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ọmọ pé ọmọ ọ̀sẹ̀ kan ó di ọmọ oṣù kan ó pé ọmọ ọdún kan, ọdún mẹ́wàá, ogún ọdún, ọgbọ̀n ọdún, ogójì ọdún, àádọ́ta ọdún, ó ti tún wá lé méjì. Sẹ́mà gbọ́tọ̀ ọpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. Èèyàn ni wọ́n ti sẹ́yìn ẹ̀sìn òkúkú wáyé sáyé rárá. Èèyàn ni wọ́n bí tó ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti fàyè lẹ́ẹ̀dókú. Èèyàn mi wá wà láyé tẹ́ ìjọsìn kékeré tó jẹ́ pé kò jẹ́nu kankan ní ayé. Kìí ṣe bá a fi yọ̀ wọ́n. àfi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ní ààrẹ
mo bọ́ dúpẹ́ ọkọ̀ Mojísọ́lá ọkọ̀ rẹ̀ Mojísọ́lá lónìí mọ́ bá mi tọ́jú bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò ọkọ̀ wọn ọ̀rí àná wọn lóńdó owó bàbá àbèbí bàbá Kórèdé o bàbá èyí rẹ̀ ara ṣokùn ẹ̀dùn jọ̀bí ń kọ́ ẹ̀dùn pẹ́lẹ́jẹ́ ẹ̀dùn orí igi ọ̀kan ní mbàbí èjì ló wọlé tán mi èjì rẹ̀ kọ̀ pẹ̀ Ìbàdàn ẹ̀dùn jọ̀bí kọ̀ pẹ̀ Ìwó èmi ò mọ èjì rẹ̀ tó yìí ṣe kàkótó kọ̀ pẹ̀ tẹ́ńtẹ́lẹ́rì ìgbàgbọ́ tiẹ̀mí lórí ìyeyè ẹ̀dùn jọ̀bí kò jalè rí kò tọrọ wọn fún kò rí he ẹ̀wẹ̀lẹ́wẹ̀ ní kókiri dàgbàdérí obìnrin àgàn dàkòkò dérí. Dual TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. ọmọ ọlọ́ta lọ́kọ́ta ọmọ ọmọdé ọlọ́pàá mi ò rí bù ẹ̀ṣẹ̀ ọmọdé tí kòkò mi ò rí bù lẹ́wà gbèsè pàjẹ́ bá ọ̀nà. Ikú ni wọ́n jẹ́ alálágògó ọmọ igúnnugún tóbi nínú ẹ̀yẹ bàǹjẹ̀lẹ́yẹ àwọn àgbà àwọn ọmọ bàbá rígún ṣe bí a ò nílé ìṣẹ̀bọ̀ báwòrá kàlà a ò gbọ́dọ̀ ṣòro àmì yẹn ní kú kalẹ̀ níbẹ̀ o wọléwọlé ò ní fojú kan bá èmi ti gúnyàdàn lóró mú sẹ́bẹ̀dẹ̀ lúkú pákọ̀kọ̀ báwọn wá ó sọ pé òun ò mọ̀yàn jẹ mo kówó mu lọ rèé yẹn ẹ̀kọ́ fún ọmọ àrùngbè torí kí nígbẹ́ ò pa tòkò ìtílé ni bàbá wọn parùn gbé payé. ìmúlọlé lọrẹ fọmọ mi nínú rẹ ọmọ olómi méjì kan bùwẹ̀ ọmọ olómi méjì kan bùmú ǹlẹ́ ọmọ olómi méjì kan mú rẹ mọ́ ọmọ olómi méjì ìyàmú lọ́mọ lọ́wọ́ ọmọ olómi méjì kan mú wẹ̀mọ́ lérí lẹ́ni máa rí bàbá rẹ̀ àgbèrè bí tẹ̀sán. Orí kò sẹ́ni tó mọ̀lé ìgbìdù ní kò sẹ́ni tó mọ̀lé àbọ̀ mọ́jọ́mọ́ lọ. Ṣọ́mọ wípé ilé bàbá mi Ìbàdàn ní wàdà Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ pè ó ti fọ́ ṣé fọ́lẹ̀ àbó òfọ́lẹ̀ Ààrẹ agbẹ́kẹ̀ lówe ọkùnrin ṣẹ̀ṣẹ̀ lóòpọ̀ ọ̀kànjọ́ ìwọ́ àgbọ̀wá ọkọ̀ òkò lásorí ọkọ̀ yọ̀ǹba ilá tìrì ilá kó ikọ̀ tìrì wẹ̀wẹ̀ jẹ̀ òkè tìrì máa wó ní tìrì èèyàn tó fẹ́ bí ṣùgbọ́n jíbí àákùn ọmọ arígidì àkókò ọmọ ọlọ́ọ̀fin àdìmúlà ọmọ ọlọ́ta lọ́kọ́. ọmọ ẹkún lọ́kùn ni wọ́n mọ̀rọ̀ lọ́sì ìkọ̀lẹ́ mọ̀rọ̀ wájà ọmọ gúnlágògó ni bàbá yín dé Gani mi dé Abíọ́dún dé ọkọ̀ Mojí dé Gani Adams mi dé sọ́gbà mi tọ́jú ẹnìkan mi dáadáa ọ̀yọ́ aláwọ̀ ọmọdé dayọ̀ mi kọ́ sẹ́ńbẹ́ láàlàáfíà ara bá mi kí ọ̀rí bí n bá kórìí kì í bàbá rẹ̀ lọ ìkọ̀lé ọmọrò wọjà lé ọmọgún lágògó ọmọgún tóbi nínú ẹyẹ gbàgẹ̀lẹ́yà àwọn àgbà bàbá rígun lẹ́yìn wọn nílé ìṣẹ́bọ arákàlà àṣòro ọ̀rí lákàgbà máa wọlé látàgbà máa wọlé balẹ̀ tèmi èébúdọ́lá mo rí ọ níbẹ̀ mọ̀jọ̀ kóore ó sanwó Gani Adams tèmi ààrẹ ọ̀rí wò ní payín mọ́ mi lọ́wọ́ ìkọ̀lé ọmọrò ọjà ọmọrò nké ọmọrò ńsọ lé ọmọrò tínú yùmùyùmùyùmùyùmùyùmùyùmùyùmù níwájú ọba. ọmọ gbígbẹ́ làgbẹ́ ní kó tó dodo gbígbẹ́ làgbẹ́lẹ̀ kó tó dàjà yíyọ láyọ̀ kìnìún ní kó tó gbà àgbòrò bí n bá fì yóò bá dùn wọ́n ní múnalẹ̀ àkùnyùmù pẹ́lẹ́jẹ́ ìdí tí dùn. Gani Adams
ọkọ mọ́jí sọ́nà olórùka tèmi olóríire mi ìkí kọ̀lé ọmọrò wọjà ọmọrò kí ọmọrò ń sọ ìwọ lọmọ kúlákòkò ikú tóbi nínú ẹyẹ pàtẹ́lẹ̀ yẹ àwọn àgbà bàbá arígún nílé bàbá yín wọn lè ṣẹbọ àràkàlà àṣòro àríwọléwọlé ànífojúkọba mo kúnyán dolóró mo ṣe bẹ̀dẹ̀ lukú kẹ́kọ̀ọ́ kọba wọn wá ó sọ pé òun mọ̀ yẹn jẹ mo yá kó mo lọ rè éyàn kọ fún o mẹ́ta ni bàbá yín dáṣọ fún jọ́sí bàbá yín dáṣọ fún eégún dàtí ẹ̀ borí ètò ẹ̀dáfòsà ló lọ́tì ẹ̀ má di ètí bàbá yín dáfòtà ó náà dọ́dọ̀ fi jẹ ẹ̀kẹ́jọ́ ògì ìyẹn ní táwọn mọ̀rọ̀ ọjà ọmọ wọ́mù bàbá ta jẹ́ gbàmọ̀ràn pé kóró kólé òun lọ ìkànlé ọmọrò ọjà ikú ni wọ́n jẹ́ ará lágògò ìkúnnùkú tóbi lẹ́yẹ bàjẹ́. mú kí ààrẹ lọ́wọ́ ọkọ̀ mọ́jí sọ́lá onídé ìyàwó ńkọ́ owó bàbá àgbèjì ọmọ àkọlé gbọ́mọ̀rò wọjà eégún lọ́tún nìyí ọmọrò lọ́sì ọmọ eégún lọ́tún ọmọrò lọ́sì ìwọ lọmọ ọdẹlẹ ẹni ẹmọdékẹ ẹwà fọ̀rọ̀ ìhà ìdílé bàbá yìí jọ sí ẹni kí n kúnyán lẹ́bẹ̀ kí n ro kàkà mi nìjọ mo kúnyán lẹ́bẹ̀lẹ́bẹ̀lẹ́bẹ̀lẹ́bẹ̀lẹ́bẹ̀lẹ́bẹ̀ mo ro kàkà mi nìjọ àkàkẹ́ ẹ̀fọ̀rọ̀ yìí hàn ní pẹlẹbẹ kí ni bàbá yìí gbélé mi lọ́wọ́ ọkùnrin ẹ̀kẹ́jẹ wẹ̀wẹ̀ èmi ní kẹ́ ẹwà fọ̀rọ̀ ìhà mi lé yìí ẹni kí n kúnyán lẹ́bẹ̀ kí n ro kàkà mi nìjọ mo kúnyán lẹ́bẹ̀ tán mo ro kàkà mi nìjọ kàkàkẹ́ ẹ̀fọ̀rọ̀ yìí hàn ní pẹlẹbẹ kí lẹ́gbélé mi lọ́wọ́ ó wá tẹ̀lé ẹ̀kẹ́tẹ̀ wẹ̀wẹ̀ èmi ní kẹ́ ẹwà fọ̀rọ̀ yìí hàn mí lé yìí sí ẹni kí n kúnyán lẹ́bẹ̀ kí n ro kàkà mi nìjọ mo kúnyán lẹ́bẹ̀ tán mo ro kàkà mi nìjọ kàkàkẹ́ ẹ̀fọ̀rọ̀ yìí hàn mí ẹgbẹ́ pẹlẹbẹ kí lé mi lọ́wọ́ mo wá ní kí ló dé ẹni kí n fi sokùn mọ́ nídìí ẹni kí n fi náà lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo sokùn mọ́ nídìí dábọ̀ fi náà lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹni kí n fi mo bá ń gbá wọ́mu lọ́rọ̀ òkè mo ní mọ̀mù nàmú lọ́rọ̀ òkun ọmọrò pàjọrò ń pọ̀pẹ̀ ọmọrò tí pátákùdá ni wọ́n kò lókè bàbá rẹ̀. Àjàní bí bá ti bàbá mi ìbàdàn ní òní o Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ aláàrí gidi àkọ́kọ́ bá ní ọmọ ọlọ́ọ̀fẹ́ àdìmúlà ọmọ àkàrà dídí gbọ́mọpọ̀ lọ́jà àrígidì ọmọ ẹlẹ́kùlé àjíṣerere ọmọ ọlọ́ta lọ́kọ́ta ọmọ pé bí bá kí bàbá ẹ̀yìn ọmọ. Bàbá tó lẹ́yìn ọmọ ọlọ́ta ìyẹn làárẹ̀ lu ọmọ kan lọ́jẹ̀ àárẹ̀ lu ọmọ kan lọ́jẹ̀ ọmọ Adédayọ̀ Àlàó ẹ dákun níbo ló wà àwọn orí ẹ bá mi wá ọmọ oníkòyí ọmọ àgbọ̀nyàn yẹn bí lọ́dún o ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ètò yìí tèmi ọlọ́mọdáńkọ́ ọlọ́run tó yìí tèmi báńkì ẹ̀yìn Àlàó mo ní mo fẹ́ kó orí kì í bàbá rẹ̀ oníkòyí ọmọ àgbọ̀nyàn yẹn bí lọ́dún ọ̀rẹ́ mi ọlọ́ta ẹ̀dí ọmọ adé ikú kogu màgbà mọ́kànlẹ̀ kogu wo ọmọ àbàtì ẹ̀yọ̀ ìkòyí ọ̀rọ̀kùn àbáhàrọ̀kùn ogun tó lọ ogun àjàwẹ̀yìn ìmúlẹ̀ oníkòyíwò mi gbé ogun ojoojúmọ́ àmúlẹ̀ bàbá yìí sún mi lọ gbẹdẹ gbẹdẹ gbẹjù gbẹdì gbẹdẹ gbẹdálùpàn ògbẹ́bàdàn tí a ti máa rìn bàbá yìí lọ bá wọn gbáwẹ́ ọ̀tẹ̀ ọmọ bẹ́bí kan là ìgbé mọ́ yẹn bí lọ́lú ọmọ kakú takpọ́tọ̀run àròkú torí bìbí ọmọ ẹrù bìsàbìsà ọlọmọdàmọ wọlé ẹmọ rọra ọmọ bá mi ìtọ́jú oníkòyí ọmọ àgbàyàn ọrí ìkòyí ọmọ àgbàyàn yẹbi lọlú ọmọ bàálà lónìí mórí bá lọ́dọ̀ bàbá rẹ̀ gbẹmí lójú ọmọ kakútakó tọrin ọrí Àlàó Adédayọ̀ ọyá máa bá ń bọ̀ lọ́dọ̀ mi àwọn mi ní ènìyàn mi ní láti ọjọ́ tó ti pẹ́. Àlàó ikú òní pọ̀ nílé wèrè lágbára ọlọ́run ọba ìwọ́lá Àlàó ní púpọ̀ léèyàn ọ̀rí mọ́ kí Àlàó ẹni kò í lọ́wọ́ yẹn bí lọ́lú
ọ̀rẹ́ mi ọlọ́ta ẹ̀kí ọmọ lérí ikú kókun gbélé gbẹ̀gẹ́ gbẹ̀jù gbẹ̀gì gbẹ̀dẹ̀ gbẹ̀dálùpọ̀ ògbébàdàn bí akínmárìn bàbá yìí lọ gbáwẹ́ ọ̀tún ọmọ pẹ́ẹ́bì kan la ìgbé mọ́ yàbí lólú ọmọ kábù tako tọrùn àròlìkú torí tìbí ọmọ ẹrù bísọ̀bísọ̀ ìkòyí ọ̀rọ̀ pàgọ́ ọ̀rọ̀ ogun tó lọ. àníyànjú o. ọlọ́rẹ̀ wájú àkí àníyànjú investment gbéra nílẹ̀ wọn dìde yára máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀rẹ́ mi ní ènìyàn mi ní ọmọ ajíbọ̀sì tó lù. owó òṣìkà òdùrú bẹ́ẹ̀lẹ̀ òróró ogun ẹ̀wí mẹ́nu kúrò ló jẹ́ tó òkú ti lábẹ́rẹ́ ìjọ pẹ̀lẹ́ òdùrú ọmọ àdòrò sunkún gbàdé o sunkún gbàdé sunkún gbàdé o sunkún gbàdé ni bàbá gbá òdùrú ọmọ àgbòrò gbìmọ̀ ọmọ òtòkòrò tí ń bẹ lọ́wọ́ òdùrú ọmọ ayéyé òtòkòrò lójú ẹni fà á ẹni fà ó máa wo òtòkòrò èèyàn tó wọ́ ó máa fojú rẹ lọ ọmọ ìyá òtòkòrò ó lọ sí máa fọ òtòkòrò ṣubú 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 ó lẹ́nu lu òtòkòrò bí ó máa ṣe àìní ṣubú òtòkòrò pẹ́yọ́rẹ́ dùn mí ó ní ìkúlẹ̀ kẹta kí n ṣùkúrí kí n tó kí sọ́sọ́ òun òdùrú ọmọ gbòòrò bímọ ọmọ lágbádé mọ lágbáre tó lówù ọmọ ẹ̀fọ́ kan wọn àjọ yẹrin ogun ọmọ kan wọn àjọ tẹ̀tẹ̀ nbàmọdé olólà tí kàtẹ́wọ́ màdúgbé owó ẹgbẹ́ wọn yẹ gbowó là lọ́hùn ọkọ̀lá kan tọ́lọ́ ń fẹ́ gbowó là lọ́yìn tẹ̀tẹ̀lẹ̀ là bẹ́ pé ààrẹ o. Ọ̀sá kú délé bàbá mi, bàbá mi àtàndá ọba làmìlì tí jáde yẹmi. Ìbáṣe pé Adéyẹmí wà láyé, ṣe bájọ máa wà níbí náà ni. Lámìlì àtàndá lọ láàrin àwọn Adéyẹmí lọ́mọ lọ́wọ́ po. Ojúmọ́ kòkó máa fọ ọmọ Adéyẹmí. Àtẹ̀dálọ́ láàrin ọ̀wá ọ̀rí bí kò ṣe pa láti ilẹ̀ mi bá mi àtàndá ọba làmìlì tí jẹ́ láìwọ̀lá kò bí ewu agbára bí ọ̀tá yèrèpè oníbì kan àgbámú gbogbo ara níbi tóní àtàndá ọmọ wípé àtàndá lọ fẹ́ àrí bí ó wọ̀dọ̀ ariwo ẹ̀sìn bí ó fòdò ariwo ẹ̀sìn agídí ìbejì ti fi jóná mọ́lé kò rẹ́ni bá jà àwọ̀ kiri kọ̀rọ̀kọ̀rọ̀ agbára òjò tí bá nìjà tí kò ní bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni láìwọ̀ lálọ́ máa ń lọ́wọ́ kó máa mi àtàndá lọ bẹ́ẹ̀ mọ̀ rí láyé mọ́ ebúdọ́lá kù kalẹ̀ níbẹ̀ hù ìlú fẹ́mi lóye wà hù. Baálẹ̀ ládàbà tí ò ní pẹ́ padà wá àjọba lágbára ọlọ́run ọba. Èébúdọ́lá o lẹ́hìn olúbùnmi tèmi olórí ilé wọn. Olórí ilé ipò nígbà àtọ́gbọ́dọ̀ apẹ́lóye tèmi. Apẹ́lóye tèmi. Ọmọ arúgbó ọ̀la ní odò mo rọ́pò ìdàgbé odò tẹ́lẹ̀ ní àgbọ̀n ìrètí tó mọ́. Èyí náà ló ń lò ẹjẹ́ ní àgbọ̀n pé òde ọ̀bẹ̀rẹ̀ ní kí ẹni ọ̀pọ̀ òróró ibẹ̀ lọ́la àbẹ́sà. Ṣé mẹ́lá àbí ara Ayíbá Mojísọ́lá Ayíbá Mojísọ́lá o máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan bí n bá wọ̀ mo lè pè é lọ́mọ wọn lọ́dọ̀ ẹ̀gbìn
Ondo nílé Ìjẹ̀ṣà bẹ̀rẹ̀ ìtúni ọ̀mẹ ilẹ̀ òbí tẹ́ni gbọ̀dá atọ́lóye máa wọlé máa rọra general secretary máa wọlé atọ́lóye lẹ́kọ̀ọ́ ìmọ̀jísọ́lá ṣe gbé ní fọ́yà Olúyọ̀lé ọmọ àjòròsùn Ìbàdàn ní Olúyọ̀lé ọmọ àjẹmíjẹ ẹ̀ka ó fi kan bọ́ọ̀lì mu Ìbàdàn májàmájà wọ́n fi kára wájú lẹ́rú ọ̀rìjà kan ló kọ́ oko bẹ̀rẹ̀ Ìbàdàn sí mẹ́rú tí ẹrú ẹ mẹ́rú abẹ́rú mú wọn lẹ́rú rẹpẹtẹ lójú ogun ibi ogun parí sí ni wọ́n pè lówó ọba ibi ogun tètè ni wọ́n pè lùgbẹ̀ Ìbàdàn ní Olúyọ̀lé Ìbàdàn ní Òjò ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú Ìbíkúnlé olódò ọkẹ lójú wọn ọkẹ bẹ̀rẹ̀ bí ìjà àgbàdo Ìbíkúnlé yòókù bá pẹ́ lórí ìlọ àgbàdo Ìbíkúnlé títọ̀ òkòkò sáré Olúyọ̀lé ọmọ àjòròsùn ọ̀rí olóògbòdò sọ̀kọ́yọ̀kẹ́ ọmọ àríkẹ́yẹ gbọ̀ngàn òjò láàárọ̀ mi wẹ̀ ní àròlù ẹni òjò ọmọ àròlù owó ọ̀rẹ́ pé ọmọ akẹ́mi òjòkọ̀ ya ni wọ́n ní kí a má ṣe bí ọ fún ọ̀ya gùnkàgùnkẹ́ ọjọ́ tó sà ẹ má ṣe gbé mi fún ọ̀sán láwẹ̀ ìjà ní mẹ́dọ̀ àmúlẹ̀ ìyọmọ ìdílé jẹ́ ìyọmọ òróró ti bẹ̀ lọ́nà tẹ̀sà ọmọ ọ̀sán pẹ́gẹ́rì gàrí bàbá wọn ní kọ́ ọmọkùnrin òpin lọ báàmì dé Àrẹ̀mú mi dé kọ̀mọ̀dà mi dé òbí mi rẹ̀ ń wò ọmọ Fábíyì Àrẹ̀mú kọ̀mọ̀dà ti géléré ńlá báàmì Àrẹ̀mú máa wọlé ọjọ́ bí Àrẹ̀mú kọ̀mọ̀dà ti géléré ńlá èrò pọ̀ wọn níye first president wọ́n bẹ ní ibẹ̀ níjọ yẹn àní ọjọ́ ni mo wọ́n tìmìtì láàrin agbo mo wá fọwọ́ ọkùnrin olórí kiri ìyàdára pẹ̀lú ara rẹ̀ kálẹ̀ yà àgbo tó bí ewì Àrẹ̀mú gbẹ̀gà ní ìwé ọmọ yìí lára ń kọ́ ọ̀rí o mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ o ọgọ́rin ọdún mo bá yín dúpẹ́ bàmí ọlọ́jẹ̀ ara ọjọ́ wọn ọmọ alákẹ́sì ara kémọ̀jò ọmọ orúlásìkà èèyàn tó ṣe lọ́sọ̀ọ́ lè fara rẹ lọ ọmọ alákẹ́sì ọjí ara ọjọ́ wọn ikú jẹ́ lówó làkọ́dọ̀ ẹ̀gìnì jajajaja wà jaja òdòbọ̀ ọba níwọ̀ òní jaja mọ́ ọ̀jàjà ni wọ́n mọ̀ pé ọ̀gbọ́ bá dọ̀la ọmọ aráyé jaja òkú ni wọ́n jẹ́ ìmọ̀kún ọmọ ọ̀rọ̀ nìyẹ èjì ní pé bàmí ara làgbẹ̀ ẹ̀dẹ ọmọ ilé ẹ̀sán àgbẹ̀kọ̀yọ̀kùnà tí ń bẹ lọ́nà àbílẹ̀ bó bá tún wù mí má ní Ìjẹ̀ṣà bẹ́ẹ̀. padà sílé o ọ̀rọ̀ gbogbo wa ò ní dàrú o orúkọ mi ni Jamiu Umar ọmọ Arigidi Àkókò àbúrò Ààrẹ Ọ̀nà Kakanfò. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.